hello. Hello, ẹ̀mọ̀ kí àtàrọ̀ àpá tó bí mi wọ̀. Bàbá mi ẹ káàárọ̀ sà. Ẹ ṣá. À ń gbọ́ yín sa igun ìgbéyàwó lè tò kílẹ̀ ńlá kọjá dáde. Ètò ìgbéyàwó ni pé ìyàwó mi àti 1988 láti fẹ́ra wa. Ẹnu sà. À ń gbọ́ yín sà. 1988 láti fẹ́ra wa. Adẹ̀bímọ mẹ́fà. So ìka padà sọ́dọ̀ Ọlọ́run kò márùn. So àtìgbà tára mi ti wá yá 2019 ni mo ti wà ń bàdàn ojú ni. Nígbà kan mo ti wá sọ́dọ̀ yín bẹ̀rẹ̀ rí. Àwọn ìgbẹ́fẹ́ kan ní bíṣọ́ọ̀fù ló ń gba ẹjọ́ ẹ̀jẹ̀ kí ń gbà yẹn. Ìgbà náà lè ṣètò lójú. So láti bí ọdún keje ní ìṣẹ̀tì mo ti wá bàdàn. Kò fi ẹ̀jẹ̀ náà mi rárá. Kò jẹ́ ká mọ gbọ́dọ̀ mi. Tí mo ní kí n gbẹ fún mi ní márùn tí mo bá lè ṣe lórí ẹ̀mí. Kí ni èjì yín sìn dáde? 60 years ni mo wà báyìí. Ìyàwó yín dẹ̀ fi yín sílẹ̀ tọ́dún mélòó sẹ́yìn àbẹ́yìn lè fi ìyàwó yín sílẹ̀ sà. Àfúrá wa sílẹ̀ tó lọ fún kúrò lẹ́kọ̀ọ́. Gbogbo 2019 rẹ̀ àtijọ́ wà náà ni. Ó tọ́dún mélòó báyìí tẹ kúrò nílùú Èkó sà? Tẹ kúrò nílùú Èkó sà. 2020 ni mo dé Ìbàdàn padà. Pẹ̀lú ojú yẹn náà ni. Ṣé wá tọ́jú ojú yín Ìbàdàn ni? Wọ́n ní kí wá tọ́jú ojú yẹn náà ni. Gbogbo àti ẹni kí wá tọ́jú ojú yẹn náà kò sẹ́ni kankan tó tọ̀nà pẹ̀lú mi mọ́. Látọdún mẹ́fà sẹ́yìn ń sìn ìyàwó yóò wá sí Ìbàdàn rárá ń tiẹ̀. Láti bí ọdún bíi méje ṣíṣe kò wá sọ́dọ̀ mi. Àtàwọn ọmọ. Kò jẹ́ ká máa gbọ́ gbọ́dọ̀ mi. Níbo lẹ́yìn wá dé sí nìbàdàn sà? Ṣé rent lé ní àbí family house? Family house ni mo wà. Orí ọ̀dọ̀ yín bí iṣẹ́ yín náà ni eré bí mo wà. Ẹ ṣé. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé ẹná bí ọmọ márùn-ún fún yín kí ni èjì àkọ́bí yín sìn? Àkọ́bí mi ní ìsìn lọ bí almost 33 years. Ọkùnrin àbóbìnrin? Obìnrin ni. Ìkejì ńkọ́? Ọkùnrin ni. Gbogbo àwọn ọmọ yẹn ń sìn ṣé wọ́n ti ṣègbéyàwó àbí wọ́n ti ṣègbéyàwó? Méjì ló ti lọ́kọ nínú wọn tọ́jú obìnrin. Ṣé kẹ́ tó kò lẹ́kọ̀ọ́ náà ti lọ́kọ? Ìkan ló lọ́kọ kí tó kúrò lẹ́kọ̀ọ́. Ìkejì ńkọ́? Bàtẹ́ kò lẹ́kọ̀ọ́ tán? Gbàrà tó mú mi kú tí ọmọ yẹn kejì yẹn mú mi wá sí Ìbàdàn. Ìyá rẹ̀ kò jẹ́ wọlé ló jẹ́ kó lọ lọ́kọ kò fẹ́. Ìgbà tó fẹ́ ṣègbéyàwó yẹn mọ̀ kankan pa ẹ̀. Mi ò mọ kankan pẹ̀. Ẹ kí wá ló ṣẹlẹ̀ sí ẹgbọ́n mi bàbá mi? Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ìyàwó yín ta yín nù? Ẹ̀yin àti ọjà tẹ́ fi kúrò nílùú Èkó tẹ́ fi wá sí ìlú Ìbàdàn ní ọdún méje sẹ́yìn. Àwọn ọmọ náà tún wá ta yín nù. Nǹkan kan ṣẹlẹ̀ láàrin yẹn, kí ló ṣẹlẹ̀ tó fi le tó bẹ́yẹn sà? Kò yé mi gan ṣá o, torí ẹ̀ náà ni mo fi pè wọlé. Kí lẹ pé èjì ìyàwó yín? Ìyàwó mi náà ti lọ bí 55 years báyìí. Ṣé ìyàwó yín ní bàbá àti ìyá? Ìyá nìkan ló ní kò ní bàbá. Ṣọ́ láwọn ẹ̀gbọ́n sà? Ó láwọn ẹ̀gbọ́n Èkó náà lájọ wà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n. Ǹjẹ́ wá pé àwọn ẹ̀gbọ́n yẹn pé kí ló ṣẹlẹ̀ mi àti ìyàwó mi ò mọ̀ já, mo dẹ̀ wá lu Ìbàdàn látọdún méje sẹ́yìn àtòun àtọmọ wà wò mí, ṣe gbégbèsè yẹn sà? Mi ò mọ̀ pé láyìn yẹn máa ń bàjẹ́, mo ṣe bí bàjẹ́ ní láyìn yẹn bàjẹ́, mo fi ní nọ́mbà àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́. Lẹ́ẹ̀ ní lọ́wọ́ rárá? Mi ò wá ní lọ́wọ́ mọ́ báyìí. Nọ́mbà ẹbí wọn kankan sì kò sí lọ́wọ́ yín? Nọ́mbà ẹbí kankan ò sí lọ́wọ́ mi mọ́. Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Èyí tí mo bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ náà ni. Ẹ ṣé ẹ mọ nọ́mbà ìyàwó yín lórí ìsà? Mo nọ́mbà rẹ̀ bọ̀tì mi ò mọ̀ lórí. Mo mọ̀ ó wà lórí fóònù mi. Ṣé ẹ lè gẹ́ẹ̀tì nọ́mbà yẹn fún mi? Mo lè bá. Ntẹ́ máa ṣe ilé ìsà. Tí n bá ti parí ètò ń sìn tàbí ń sìn ẹ̀pẹ́ nìkan, màá fi nọ́mbà mi síta lórí ètò. Ẹ má pè mí o. Ẹ sẹ́ǹdì nọ́mbà ìyàwó yín, ẹ sẹ́ǹdì ẹ̀ sí èmi. Ṣé ń gbèsè? Ẹ sẹ́ǹdì ẹ̀ ní SMS tàbí kẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ ní WhatsApp. Tẹ́gbà tí wàá sẹ́ǹdì ẹ̀ bẹ́ẹ̀ yẹn sà bàbá mi, èmi ó wàá pè yín padà pé sẹ́yìn ni, ń ṣe wàá pe ìyàwó yín sà láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an, ń wàá pè yín padà fúnra ara mi. Ok sà. Ṣé ẹ ti gbọ́ sà? Mo ti gbọ́ sà. Ẹ ṣé. Ẹ ṣe ìfìyín lẹ̀ sà. Amẹ́ríkà.